Tọ́ ẹ̀yin tèmi nílé, fọ́nrán kan ni mo mú wá fún wa kí a lè jàǹfààní ẹ̀ kí a kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì. Ṣé rí fọ́nrán tẹ́ ń wò ní ojú móhùnmáwòrán yìí? Arákùnrin tẹ́ ń wò yìí, òun alákùnrin ẹlẹ́ran ni, àwọn tó máa ń ta ẹran. Ó wá gbéra, ó wọ ilé ìtajà ibi tó ti ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ láti lọ ra ọjà. Ṣùgbọ́n bí ó ṣe wọ inú ilé ìtajà yìí, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í dojú bò ó. Wọ́n wò látòkè délẹ̀. Ẹ má jẹ́ kí n dá yín lágara. Ẹ jẹ́ kí a wo fọ́nrán yìí láti ìbẹ̀rẹ̀ títí dópin. Kẹ́dẹ̀ bá wa pín. Wípé ó ní ẹ̀kọ́ kan tàbí méjì tí mo fẹ́ kí a kọ́ ń bẹ̀. Ẹ káàsán mọ́, ẹ sàn. Ẹ̀jẹ̀ mo fẹ́ latest 17 Pro Max. Cleanser. Latest 17 Pro Max. Latest 17 Pro Max. iPhone yẹn. Àgbà ọlọ́run. Ṣé ilẹ̀ fẹ́ rà nàbí? Ẹni mo fẹ́ rà. Bombastic side eye. tó yẹ pé sí finish lẹ́tí máa wà jù àwọn akéwì máa jọ. Ṣé mo fẹ́ tajà ní ṣe mo fẹ́ rajà ní? Mo mọ̀ wá fẹ́ tajà náà ni ṣùgbọ́n mo kọ̀ tún wò yín náà ni ẹ má bínú. Ṣé mo yẹ tí ó bá dé ṣáà ìbọn? Èló ni? 2 million plus là ń sọ̀rọ̀ yìí. Bóyá 100. Ṣé kò sí ní tẹ́ fẹ́ sọ fún mi? Ó wà ṣùgbọ́n mo kọ̀ tún yẹ̀wò náà ni pé 17 Pro Max báwo lọ́wọ́ ẹlẹ́ran. Ok, ẹsẹ̀. Brother ẹlẹ́ran. Brother, ẹwà. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Nígbà ní abẹ́ rajà, tẹ́wọ̀n ọ̀dẹ̀dẹ̀ tẹ́wọ̀n dẹ̀ ń bú àbá. Mr. Yorùbámi, kí ló ṣe ṣe báyìí? Wọn ò kí yàn tẹ̀sí kọ́sọ́mà báyìí náà. Tí wọ́n bá lọ jára wọn ní gòkè wá sí ibà láti wá ná fóònù náà. Ojú wọn tó jẹ́ tó mú yàn ṣeré ni. No, ẹ má máa underrate èèyàn, ẹ má fojú díyàn. O ti yẹ ibà yẹn àtẹ̀sí wọn normally ẹ má máa underrate èèyàn. Ẹ má bínú sá. Fóònù lẹ fẹ́ rà. Latest 17 Pro Max. Latest 17 Pro Max ló wà. Ọ̀yà. Ẹ jẹ́ fún mi lẹ́bí dùn ẹ̀. Ẹ̀yẹ̀wò dára. Ẹ̀fẹ́lẹ̀. Nù kọ́lọ̀ mi wà ní orange color. Ẹ̀yẹ̀lẹ̀ o. Ok. Ilé náà ti wà ok. 2.3 million ni ṣùgbọ́n máa fún ní 2,250,000. Kánú bá wà ní ìsàn. Ṣe fẹ́ kàlà fún ìyá àlà ọmọ tí nítorí wà lábó wa jẹ́ náà. Ẹ jẹ́ kí n wọ receipt yẹn. Ó máa wọlé. Ẹ jẹ́ bá mi pààkì. Ẹ jẹ́ bá mi bá wọn kọ receipt. orúkọ sà. Ẹ fi Leyan lẹ́sìn. orúkọ sà. Ẹ fi Leyan lẹ́sìn. báyọ̀ mi. ẹ wá sáìtì bí báyìí sà. Ẹ fi bá mi pààkì. Bẹ́ẹ̀ni sà. Ṣé lè ti tó àbẹ̀? Yes sir. Thank you for your patronage sir. Ẹ ṣé gan sir. Ọmọ mo fọ́ o. Ẹ̀yin tèmi, fọ́nrán náà láti wò tán yẹn. Ẹ̀kọ́ kan tàbí méjì tó bá kọ́ ẹ̀yin, ẹ jẹ́ ká bá wa kọ sínú comment section. Àwọn òwe Yorùbá kan ló ní pé ìrínisí òun ni ìṣenilọ́jọ̀. Bá a bá ṣe múra náà ni àwọn èèyàn ó ṣe kọnu sí wa. Ọ̀rọ̀ Yorùbá kan ló tún sọ wípé aṣọ ńlá òun kọ́ ni èèyàn ńlá. Èèyàn lè rò dẹ́dẹ́ kó kọ̀ nudu tó jẹ́ pé kò sí kankan ní àpò ẹ̀ tó jẹ́ pé àgbá òfìfo ni. Ẹ dẹ̀ lè rí ẹlòmíì kó múra ní ìwọ̀nba tó ṣe mọ́ múra ṣùgbọ́n nǹkan bẹ ní àpò rẹ̀.
nǹkan tẹ́yìn náà bá tó rí sí fọ́nrán yìí, ẹ̀kọ́ kan àbí méjì tẹ́ bá kọ́ nínú ẹ̀, ẹ bá wa kọ sínú comment section. Ó dìgbà o, ó dìgbà kan náà.